dédé àsìkò yìí o. Ẹ káàbọ̀ sí class pẹ̀lú Uncle Victor. Chemistry ní èdè Yorùbá. Lónìí a fẹ́ wo ìsọdomi, èyí tí àwọn olóyìnbó ń pè ní neutralization. Ìsọdomi, èyí tí àwọn olóyìnbó ń pè ní neutralization. Kí ni ìsọdomi? Ìsọdomi ni ó máa ń wáyé nígbà tí omi kan tí a mọ̀ sí acid bá dàpọ̀ mọ́ omi korò ní ìwọ̀nba tí ó sì yọrí sí iyọ̀ àti omi nìkan. Nínú àwọn kíláàsì wa tí a ti ṣe sẹ́yìn, a sọ̀rọ̀ nípa àwọn àmúyẹ omi kan àti omi korò. A sọ pé omi kan máa ń dàpọ̀ mọ́ omi korò, yóò sì máa fún wa ní iyọ̀ àti omi. Ìdàpọ̀ yìí ni a mọ̀ sí ìsọdomi, èyí tí àwọn olóyìnbó ń pè ní neutralization. A lè ṣàlàyé ìsọdomi gẹ́gẹ́ bí ìdàpọ̀ tó máa ń wáyé nígbà tí hydrogen agbéna àròpọ̀ tí a mọ̀ sí hydrogen ion láti inú omi kan bá dàpọ̀ mọ́ hydroxy agbéna àyọkúrò, èyí tí a mọ̀ sí hydroxyl ion láti inú omi korò, tí yóò sì yọrí sí omi. Iyọ̀ náà yóò sì jáde pẹ̀lú. Tí a bá wojú àwòrán wa, a ó rí omi kan HCl tí a mọ̀ sí hydrochloric acid tó dàpọ̀ mọ́ sodium hydroxide, ó fún wa ní sodium chloride tí a mọ̀ sí iyọ̀ àti omi tí a mọ̀ sí H2O. Bẹ́ẹ̀ náà ni ìgbà tí sulfuric acid tó bá dàpọ̀ mọ́ zinc oxide, á fún wa ní zinc sulfate àti omi.